dé. Irọ́ pamọ́, òdodo wọlé. Irọ́ pamọ́, òdodo wọlé. Irọ́ parẹ́, gbogbo gbáradà. Abẹ́sọ̀dodo tó gbé wa wá. Tàbí débi ohun tó gbé wa wá. Tèwé tàgbà iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Òjò ló gbé. Ẹ̀jẹ̀ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé. Tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ má lọ sódodo. Ohun tó gbé wa wá. Tàbí dédé ohun tó gbé wa wá. Tèwé tàgbà iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Láti gbèrò. Láti paná sí lákòótó tọ̀yé. Táwọn ọ̀tá wa wọ́n ti forget. Wáṣọ lékèélékèé dọ̀tí. Ilé ayé àwa kò ní dojú rú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o. Kò ní dojú rú. Wọ́n máa ń ṣe àwọn àyà kan tú fún wa. Wọ́n dẹ̀ mọ̀ ọ́mọ̀ ni o. Ṣé ní Quran wọ́n ní ìwé tó pé ni? Bẹ́ẹ̀ni. Àwọn bí wọ́n lè gbókè àkójọpọ̀ àdìsí láyé wọ́n máa kọ àdìsí lè 300 years lẹ́yìn ikú ànábì. Sallallahu alayhi wa sallam. Ẹn tó dẹ̀ kọ́kọ́ kọ́ ọ́ lè Imam Málíkì ni. Tó dé ní 300 years lẹ́yìn táwọn mi ti kú ò láyé. Àwọn sàábé ti kú. Àwọn ọmọ sàábé ní tàbíyìn àwọn náà ti kú. Àwọn ọmọ ní Málíkì. Ọmọ. Àwọn ọkùnrin tí bá wọ pé a lè lo ayé, a lè rí ìsìlámù yìí dábàá rí àdìsí. Báwo làwọn tàbíyìn ṣe kírun tiwọn? Báwo ni tàbí kí Málíkì tó gbàdìsí jọ bọ́ọ̀lù yẹn ṣe Islam? Wọ́n ṣáàrí kankan kà. Àwa ní ló bá yẹn. Ṣé rí àwọn kó àtúntí òrújú? Ṣé àwọn àdìsí tó máa ń dá wàhálà lẹ̀ làdìsí láàrin ànábì àtàwọn ìyàwó ẹ̀ tó wà nù ilé tẹ́nìkan lọ yọjú? Get. Ànábì kírun jímọ̀ ọdún mẹ́wàá kẹ́. Bẹ́ẹ̀ni. Ó kírun jímọ̀ ọdún mẹ́wàá lọ́sọ̀ọ̀sẹ̀ every Friday. Ẹ̀yin aláìní ṣe bá calculate Friday tó wà nínú 10 years yẹn. Friday mélòó nìyẹn náà? Bó ṣe calculate fún ta lọ lọ́hùn. Àwọn aláìní ṣe bá calculate yẹn. 520. Okay, 52 weeks. Ọjọ́ iṣẹ́ ni. Ó jẹ́ 520 Fridays. Ní Útúbà tá lọ́ bí ṣe 520 Útúbà tá lọ́ bí ṣe kò wá sàkọọ́lẹ̀ ẹyọ kan ẹ̀. Gbọ́ mi yé. Kò jẹ́ àkọọ́lẹ̀ ẹyọ kan. Ihun tí wọ́n rí kọ́ọ́lẹ̀ ni inna alhamdulillahi namudu wa nasta'inu wa naghfiru wa nastaghfiru wa nasubihu min shururi anfusina wa min sayyiati a'malina. Ọ̀tọ̀ọ̀tọ̀ ìtọ́rí gbọ́dọ̀ rà ní for 520 days Fridays ni. Ihun tó fi ṣe Útúbà àràkọọ́lẹ̀ ẹ̀dọ́là. Áyà tó tún lórí mímbàr àárí. For 520 Fridays, weeks. Ààrẹ yọkan. Àwárí àdìsí bára mi ṣe ń wẹ̀ balùwẹ̀. Tó máa wọ bàtẹ́. Àárí àdìsí pé ń tọrọ àwọn ìyàwó ẹ̀ lórí òru.
ẹ̀dọ́ àwọn aládìsí ṣá. jẹ́ pé a bá rí àwọn útúbà ànábì. sallallahu alayhi wa sallam. for those days wàláì kò ní tẹ́sí ò ní ṣe wọn lára. kí ló ń tẹ́sí fún wa? táwọn sì ní yanjú ẹ̀ for 520 weeks. every Friday ó gbọ́dọ̀ máa tún àyà kọ̀ọ̀kan àbí méjì tó máa fi kúrò láyé. àwa rí útúbà ẹyọ kan táwọn bí ṣe for 520 weeks tẹ́ ẹ kúrò láyé ààrẹ yọ kan. wàhálà àwọn àdìsí tó ti ń kọsẹ̀ tó wà lábẹ́ igi tẹ́nìkan fẹ́ ṣapá tí kì í ti tó ń bẹ̀rẹ̀ lábẹ́ igi gbogbo ẹ̀ la rí. àdóhùn bá a gan o wàhálà tá à ń kojú àdìsí ni. ṣé wọ́n ní tí wọ́n fọ̀rọ̀ wá ní pé wọ́n máa ń ṣe àwọn àyà kan tú. ṣé àyà kan tó kọ́ sì tú. èmi náà ṣé ìgbà kódà wà láì mo ṣe káyà ẹ̀ tó lálẹ́ yìí ni mo ní ọ̀tọ̀ ní tó ń tú ọ̀tọ̀ ní tèmi náà rí. nítorí máa fún yín ẹgbàá báńkà àyà ẹ̀ àbáhà lóru 59 verse 6 and 7 or 7 ẹ̀rọ mo nídìí mo fẹ́ kẹ́ gbé ní 6 kẹ́lẹ̀ mọ́ tó bí àyà tó máa ń parọ́ ẹ̀ fún wa. Bismillahir Rahmanir Rahim. Ma afa Allahu ala rasulihi min ahlil qura walillahi walirrasuli walizil qurba wal yatama wal masakin wa buni sabil. ṣé wọ́n ní tí wọ́n fọ̀rọ̀ wá ní pé wọ́n máa ń ṣe àwọn àyà kan tú. ṣé àyà kan tó kọ́ sì tú. èmi náà ṣé ìgbà kódà wà láì mo ṣe káyà ẹ̀ tó lálẹ́ yìí ni mo ní ọ̀tọ̀ ní tó ń tú ọ̀tọ̀ ní tèmi náà rí. nítorí máa fún yín ẹgbàá báńkà àyà ẹ̀ àbáhà lóru 59 verse 6 and 7 or 7 ẹ̀rọ mo nídìí mo fẹ́ kẹ́ gbé ní 6 kẹ́lẹ̀ mọ́ tó bí àyà tó máa ń parọ́ ẹ̀ fún wa. Bismillahir Rahmanir Rahim. Ma afa Allahu ala rasulihi min ahlil qura walillahi walirrasuli walizil qurba wal yatama wal masakin wa buni sabil كي لا يكون ذلة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. Now, ẹ̀gbọ́n tó kà ó. Ohunkóhun ẹ máa gbọ́ o. tí Allah bá dá padà láti ọ̀dọ̀ wọn fún òjíṣẹ́ rẹ̀. ẹ máa rí o. ọlọ́ni ohunkóhun tí Allah bá dá padà láti ọ̀dọ̀ wọn fún òjíṣẹ́ rẹ̀. tí Ọlọ́run bá dá. ṣé gáàsì tán ni. ọlọ́ni ohunkóhun. bẹ́ẹ̀ni. tí Allah bá dá padà bẹ́ẹ̀ni. láti ọ̀dọ̀ wọn láti fún ọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀. sọ́dọ̀ òjíṣẹ́ rẹ̀ Muhammadu. tí ẹ kò gbé ẹṣin àti ràkúnmí sáré fún. bẹ́ẹ̀ni. tí òjíṣẹ́ rẹ̀ nì. ọ̀rọ̀ ogun lọ́nà bá bọ̀ wẹ̀. ṣùgbọ́n bẹ́ẹ̀ni. Allah yóò máa fún àwọn òjíṣẹ́ rẹ̀ ní agbára. bẹ́ẹ̀ni. lórí ẹni tí ó bá fẹ́. Allah sì ní alágbára lórí tẹ̀síwájú gbogbo nǹkan. verse 7. Ohunkóhun ẹ máa gbọ́ ohunkóhun. tí Allah bá dá padà láti ọ̀dọ̀ àwọn ará ìlú tọ́lọ́ bá dá padà látọ̀dọ̀ àwọn aráàlú kẹ́ ẹ lọ bá jagun. fún òjíṣẹ́ fún rẹ̀. Muhammadu.
ó jẹ́ ti Allah ó jẹ́ tọlọ́hun àti ti òjíṣẹ́ àti tòjíṣẹ́ àti ti àwọn ìbátan àìtàwọn fámìlì ẹ̀ àwọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn àwọn tálíkà àwọn tálákà àti àwọn onírìn àjò àtàwọn tó sọnù sírìn àjò nítorí kí ó má bàa jẹ́ àdápín láàrin àwọn ọlọ́rọ̀ nínú kó yín. má jẹ́ pé àwọn olówó náà máa pín àwọn nǹkan ogun ẹ̀ láàrin ara wọn. Ohunkóhun ẹ wá gbá yàtàwọn àfáà máa ń lọ àwọn onísùnà. wọ́n ní ohunkóhun tí òjíṣẹ́ bá fún yín tó jíṣẹ́ bá fún yín ẹ gbà á. ẹ gbà á. Ohunkóhun tí ó bá sì kọ̀ fún tó yín bá kọ̀ fún yín ẹ jáwọ́ nínú rẹ̀ ẹ jáwọ́ nú ẹ̀. kí ẹ sì bẹ̀rù Allah. ẹ á bẹ̀rù Ọlọ́run. Dájúdájú Allah lè níbi ìyà. nítorí wọ́n sọ ní pé àdìsí lórí fáàsì Àkíkà bẹ́ẹ̀ tó bá fún yín ẹ gbà á o. ẹ jọ ṣé nǹkan ogun ló fẹ́ fún yín DJ YK. tọ́ni kẹ́ ẹ gbà. àdìsí kan láàrin àyẹ̀ ń sọ̀rọ̀ pa ẹ o. Ọ̀rọ̀ ogun. ọ̀rọ̀ nǹkan ogun tó kún bàá tójú ogun ni o. Ọ̀rọ̀ nǹkan ogun. bẹ́ẹ̀ bá ẹ má fọ́ kẹ́lẹ́ ẹ má débẹ̀. báwo ló ṣe wá jọ pé tó bá fún yín ẹ gbà á. Àà náà wọ́n mọ̀ mọ̀ tún bẹ́ẹ̀ ni. ó lè sú ti kódà kọ́ tó ẹ tó lọ àyà yẹn àárín yẹn gan lórí kan mú. bẹ́ẹ̀ táwọn bá fún yín ẹ gbà á o. kí ló fẹ́ fún wa? kí ló fún wa? ànábì ò ní fún wa ní nǹkan kan ju tọ́lọ́ ń fún wa lọ. Bẹ́ẹ̀ni. àyà tó máa ń sì tú ni màá mú wa ẹyọ kan nìyẹn o. ẹ bá Quran chapter 4 Surah Nisa verse 13 Quran chapter 4. verse 13 Surah Nisa. Surah Nisa verse 13. Quran chapter 4 verse 13 Surah Nisa. ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم. Now. Ìyẹn ni àwọn ẹnu àlá tí Allah Ọlọ́run ní báńdì ìwà rẹ̀ o tí ó gbé kalẹ̀ fún ogún pínpín. tó gbé kalẹ̀ fún ogún pínpín. Ẹnikẹ́ni tí ó bá sì tẹ̀lé ti Allah Wọ́n bá tẹ̀lé tọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. àti tòjíṣẹ́. Allah yóò mú wọ inú àwọn ọgbà ìdẹ̀ra Ọlọ́run máa fi kan sálì jẹ́ náà. tí àwọn odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀. Náà ibi táyà yìí lọ ni bí Ọlọ́run náà bá ṣe máa gbégún sínú Kùránì fún wa. Bẹ́ẹ̀ni. Ọlọ́run yànnà náà ẹlẹ́yọ kọ̀ọ̀kan bá a ṣe gbígún rẹ̀. Ọlọ́run ní sórí èyí tí mo pín yìí o ààlà ní láàárín èmi àtànọ́bì. Get ànọ́bì kan ló pín ogún o. Ọlọ́run ló pín Ọlọ́run ló pín o. láti verse 11. That is to say, ẹ má kọjá tá a pín yìí o. Ẹ má fìlà ká ẹ pín nǹkan míì. Bí mo ṣe pín ni ẹ ṣe pín. Ní Ìsìlámù ò ṣe gbà láàyè. Lọ́lọ́run ò ṣe gbà láàyè. Ká pín kún nídìí igi. Ìdí igi. Ìdí igi. Ọmọ mẹ́rin mo ní. Ilé mẹ́rin mo kọ́. Ọmọ méjìlá mo ní ẹ̀pínlẹ̀ ọ̀kọ̀ọ̀kan. Irọ́ o. Ọlọ́bẹ̀. Kò lọ bẹ́ẹ̀ rárá. Ìtòbìnrin tún máa gbà ó máa kéré sí tọkùnrin. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ṣàlàyé níbi pé pẹ̀tì ẹ̀já pínkùn bí láti verse 11. Verse 11 ló ti bẹ̀rẹ̀. Ẹ kọ́ ló ń pínkùn fún wa. Ọlọ́run fẹ́ pínkún. Tó o bá kú má wulẹ̀ sọ pé ìtòkùn wíìlì tó máa kọ́ ọ́ lẹ̀ tọ́rọ̀ ò bá fẹ́ bàjẹ́ pẹ̀lú àwọn súná wèrè yìí. Tọ́rọ̀ ò bá fẹ́ bàjẹ́ kọ̀ọ̀kọ́ lẹ̀ pé bí kò ṣe ní kọ́ pín ní kẹ́ bá mi pínkùn mi o tán. Ó ti pínkún nìyẹn. Wọ́n á rẹ̀ fún ọ̀rẹ́ gift. Ok, ilé eléyìí ẹ bá fáwọn fámìlì mi. Ilé ilé ẹ fáwọn ilé gbogbo ètò ògùn ẹ pín bí sábà ṣe pín. Ẹ gbọ́ mi yé. Àláwùn sọ àsọtẹ́lẹ̀ fún yín. Tó
tó bá fẹ́ fún ọ ní gift nínú ogún o lè ṣe kó tó kú ilé yìí o kò fún lágbájá kò ṣàwọn ẹ o. tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.